Timileyin Olúwa o, má jẹ́ n wáyé asán. Timileyin Olúwa o, má jẹ́ n wáyé asán. Ẹni ó bá Timileyin ló ń bọ́ nínú ewu. Ẹni ó bá Timileyin ló lè la ògo ayé já. Timileyin Olúwa o, má jẹ́ n wáyé asán. Ẹni wà lókè má tutọ́ sẹ́ni wà nílẹ̀ lójú. Olùkọ́ tó ṣe bí. Kò sí ìdákọ̀ tó mọ̀lá ẹ̀dá ò láròpin. Ẹ̀dá ò láròpin. Ọlọ́run ló ní dédé lọ́wọ́. Àhá mo fẹ́ kẹ́ mọ̀. Àṣebàjẹ́ Ọlọ́run ọjọ́ yìí ò kẹ́ lọ́gbọ́n. Timileyin Olúwa o, má jẹ́ n wáyé asán. Timileyin Olúwa o, má jẹ́ n wáyé asán. Ẹni ó bá Timileyin ló ń bọ́ nínú ewu. Ẹni ó bá Timileyin ló lè la ògo ayé já. Timileyin Olúwa o, má jẹ́ n wáyé asán. Ojú bọ̀rọ̀ ò ṣe gbọ́mọ lọ́wọ́ èkùrọ́. Igi burúkú kò lẹ́sẹ̀ sọ̀rọ̀. Alágbára tó ṣìpòlò ò bá rántí pé ẹnìkan ń bẹ lókè tó ju gbogbo alágbára lọ. Timileyin Olúwa o, má jẹ́ n wáyé asán. Timileyin Olúwa o, má jẹ́ n wáyé asán. Ẹni ó bá Timileyin ló ń bọ́ nínú ewu. Ẹni ó bá Timileyin ló lè la ògo ayé já. Timileyin Olúwa o, má jẹ́ n wáyé asán. Àtìlẹ́yìn ènìyàn kò lè gbé ní débi kankan. Tí wọ́n bá gbé ní gòkè, wọ́n lè fọwọ́ ọjà ní wálẹ̀. Èdè àbàtà ẹgbẹ́ ní gàmá sírègbè ní sírègbè. Ó fàyè ẹni dára yìí. Timileyin Olúwa o, má jẹ́ n wáyé asán. Timileyin Olúwa o, má jẹ́ n wáyé asán. Ẹni ó bá Timileyin ló ń bọ́ nínú ewu. Ẹni ó bá Timileyin ló lè la ògo ayé já. Timileyin Olúwa o, má jẹ́ n wáyé asán. Lálá tó ròkè ilẹ̀ ló ń bọ̀. Afẹ́mífẹ́mí ló mọ́ láṣejù tójú bomi gbóná. Àbámọ̀ ló gbẹ̀yìn oníṣẹ́ bí. Tó bá ẹ lásán bá mú bá ṣe kàn. Timileyin Olúwa o, Ayọ̀dèjì, má jẹ́ n wáyé asán. ẹ̀yin náà kì í ṣọmọdé o. Kò ṣe dìgbà tí n bá sọ ohun tó ń ṣẹlẹ̀ sí mi kẹ́ ẹ tó mọ̀. Ẹ mọ̀ wípé nígbà tí ara pé dáadáa mo já lamba káàkiri láti wá jíjẹ mímu. Ẹ̀yin náà rí para òpin mọ́ báyìí. Kò ṣe já lamba, àbẹ́sẹ̀ tí fẹ́ fi já lamba kiri dà. Kò sí mọ́. Ìyẹn ni mo wá rò wípé ẹ̀yin gangan tí mo bí ẹ̀ kì í ṣọmọdé. Ayọ̀mídé, ẹ ti dàgbà. Ayọ̀dèjì, kò sọmọdé náà ní méjèèjì mọ́. Ìyẹn ni mo wá rò ni mo ṣe pé ẹ̀yin méjèèjì náà ẹ ti tó láti wo oúnjẹ wá sínú ilé yìí. Wọ́n ní bókété bá dàgbà tán mú ọmọ ẹ̀ ló mú. Ẹ̀yin náà má jókòó tẹ̀tẹ̀rẹ̀, ẹni tí òtó yín ti ń wá táwọn òbí ẹ̀ máa jẹ. Kò ságbára fẹ́mi mọ́ ohun tó dẹ̀ yẹ kẹ́ Dubai ní bébí ò ṣe ní pa mí tí ò ní pẹ́ yìí náà. Ìyẹn mo ní pé kẹ́ wá ń tẹ́ bá fẹ́ ṣe ó ṣe kókó. Mọ́mì, Ọlọ́run á jẹ́ kẹ́ pẹ́ fún wa. Ẹ̀dẹ̀ jẹun ọmọ lágbára Ọlọ́run. Ṣé rí èmi ti pinnu lọ́kàn mi láti máa lọ ṣiṣẹ́ nílé olóúnjẹ. Mo dẹ̀ ti wádìí dáadáa
better food ní orúkọ ilé oúnjẹ náà wọ́n dẹ̀ ti ní tó bá ti di parí oṣù yìí kí wọ́n bá wọn bẹ̀rẹ̀ iṣẹ́ wọn. parí oṣù táwa náà ẹ̀ lágbára Ọlọ́run ẹlẹ́dàá mi àti tìárọ̀ mọ́ òun débẹ̀ báyìí ó máa bẹ̀rẹ̀ iṣẹ́ ní lágbára Ọlọ́run. ẹ̀gbọ́n ẹ̀ ló ti sọ tiẹ̀ kalẹ̀ ìwọ náà kí ni tó fẹ́ ṣe báyìí. àmọ́ mo tí ìrònú kankan láti ṣe báyìí àmọ́ bẹ́ẹ̀ ṣe sọ yìí èmi náà máa wá nǹkan ṣe láti fi kó owó skul mi jọ. Ọlọ́run á fún wọn náà ṣe. agbára Ọlọ́run ẹ tètè rò kíákíá. àmọ́ Ayọ̀mídé ó yà mí lẹ́nu ṣé tí mi ò bá wá dá ọ̀rọ̀ sílẹ̀ báyìí o ò ní pè mí kó sọ fún mi wípé o ti bọ́ síta o ti wáṣẹ́ lọ ṣé bí tó bá yẹ kó o bá pè mí o ti sọ fún mi irú èyí tí mo fi ń wíìrè gbé mi ò ní wíìrè gbé mọ́. tó Ọlọ́run á fún yín ṣe. ibi ò ní pa yín ìmọ̀ gbígbà ibi ò ní pa yín ibi ò ní pè mí àbí ẹ̀ ṣáà ní máa. Timileyin Olúwa o má jẹun wáyé asán. Timileyin Olúwa o má jẹun wáyé asán. ẹni ó bá ti lẹ́yìn ló ń bọ́ nínú ewu. ẹni ó bá ti lẹ́yìn ló lè la òbò ayé já. Timileyin Olúwa o má jẹun wáyé asán. Mo kí wa káàbọ̀ sí ìpàdé tèmi. But mainly before we go on to the issue for the meeting, I'd like to introduce new corporate supervisors Asheba in person of Mr. Timileyin Achanoku. Yes, sir. But I'd like all members of staff here present can introduce an IC or not. Mr. Jokutade, the general manager of this company. Yes, sir. Adekola, General Secretary. Mr. Adegoke, admin officer. Ms. Odunlade Thomas, Public Relations Officer. You're welcome, sir. My name is Bayo Akesanya, Chief Security of this company. You're welcome, sir. Babatunde Tijani, the sales manager. My name is Olatunji Omomuwu, accountant of this company, sir. Only I thought as much. So, I think the table is now set for today's meeting. Oh, sorry, sir. I have nothing to say, sir. Go ahead. Thank you, sir. Yeah. Okay, go to the general meeting. Only before I need to check right in company. Timothy office can day kitchen. Timothy a lot of things need go in order. See, I didn't like to put in place that. I want to talk about to work. Especially that's okay. Until so okay. Now I'm going to go out to feed this that they need to do okay or else woman bar is salary again. You so when you come back, I'm okay for àwọn ọkọ̀ tó wọ́ wáyé àti òkè náà ni. Sá, inú mi àdọ̀ tí ẹ bá lè fún mi láyé láti túnṣe ọ̀pẹ̀ tí gbogbo bá lè wíkà tó ní sá. All right, Mr. Ajanobi, I advise that you practice submission on this and present it on my desk and fill it. No problem, sir. So, shall we now proceed to the meeting for today? Timileyin Olúwa o má jẹun wáyé asán. Timileyin Olúwa o má jẹun wáyé asán. ẹni ó bá ti lẹ́yìn ló ń bọ́ nínú ewu. ẹni ó bá ti lẹ́yìn ló lè la òbò ayé já. Timileyin Olúwa o má jẹun wáyé asán. báwo ni ṣe wá ṣe èmi náà ti ń sùn yìí. mọ́mì ṣé Ayọ̀dèjì èdè ni. kò í wọlé. mọ́mì ṣé ẹ̀rí pé ó ti ń pẹ́ jù. èmi náà sọ náà lánàá ó ti ń pẹ́ jù. lórí aago 9 ló ti kọjá ẹ̀. bẹ́ẹ̀ ni tó bá dé àsọ fún ṣó ti gbọ́
ìwọ lọ gbóúnjẹ tiẹ̀ kó jẹun. Tàbá ti dé field. Ẹ̀yin méjèèjì máa dúró sẹ́nu gate. Àwọn tó kù máa wọlé. Mind you, me fẹ́ gbọ́ any argument from both parties. Is that clear? Yes, boss. Boss, tó bá ti gbẹ́nu sí pé ẹ̀kẹ́ mi ẹ̀gbẹ́, kò sí problem. Ooo, kí ló máa ń ṣe guy? Hey! Alpha. You are set, boys. We're good to go. Good. Mi ò fẹ́ gbọ́ excuse. Mi ò fẹ́ gbàriwo. Together? Noted. No excuse. Mind you, all animals are born equal, but some are more equal than the other. Alpha. MMT. After you. Shade. Sir. Má lọ sí ibi tí mo lè kó lọ yẹn. Okay, sir. Kò sí ẹgbà. Gbogbo àwọn nǹkan tí ó bá yẹ kí o rà sílé ní oúnjẹ kó rà sílé. Okay, sir. Bọ̀dá mi kí ni kí n bá yín ṣe sílẹ̀? Tí bá dé ọ́fíìsì máa pè é. Okay, mi ti rí. Ẹ má tọ̀. Alpha, báwo ṣe ti lọ wo resort ẹ? Òun mi sì lọ wo mo ti lọ rajà tó láwọn ike tó gbọ́ pé resort jáde. Àbẹ̀wò kò ti lọ wo náà. Torí ẹ̀ ni mo ṣe tètè jí dé ìgbà láàárọ̀ láti gẹ̀ tó máa fi ra scratch card. Báwo wá ní tọ́jọ́ tiẹ̀? Ọmọ wo Ọlọ́run gbà àkóso díẹ̀ náà but máàsì ló fọ́ mi lẹ́nu. Máàsì fọ ẹ̀jẹ̀. Ọlọ́run D7. D7. Ọ̀gá o. Ada. Ìmọ̀ bí tọ́jọ́ ti ṣe máa rí bá. Ọmọ pé wọ́n mọ̀ òwe gan-an orí ẹ pé. Ṣé ní MTN card? MTN card èlò? Ó ní 200. So mo tó máa ṣe yẹn so máa ní láti ṣe lọ wò so you get. A máa lọ wò ní ìdí máa ti gẹ̀ tó máa lọ wò. So lọ wò. Ló ṣe káfà náà. Ẹgbẹ́ Ó fẹ́ ra card. Túrè wọ̀. Glo, 100 naira. Glo. So ṣe máa jẹ́ nìyẹn. Ẹni tí mi gan máa ti gẹ̀ tó máa lọ ra káàdì tí máa fi wo resort. Ló ṣe kìí sí wàhálà. Ó máa dá alágbára lọ́wọ́ náà. GM. Talent tó tẹ̀ play time. Àwọn ọmọ ẹ ti yẹn ni but ó yẹ kí Mr. Timileyin kò supervise wọn èmi láti go through lẹ́ka ìmọ̀já òpè àrùn rubbish wọlé ní pé Mr. Timileyin ò mójútó lẹ́ka ìmọ̀já kí wọ́n mójútó àti ẹmọ tó wá wọ́ọ̀sì bẹ́ẹ̀ sáré pé lẹ́ka yóò jẹ́ ká submit ẹ̀ fún aga investment tó jẹ́ kó ti wọlé sọ́dọ̀ wọn. Well, you know tí bàjẹ́ tó ní wọ́n ṣe àtúntò official duty. Okay, you can as well effect the correction for the channel letter and see necessary products. All right. We shall tomorrow on the stage to work out. Okay, sir. All right. Timileyin Olúwa o, má jẹ́ n wáyé asán. Timileyin Olúwa o, má jẹ́ n wáyé
ó bá ti lẹ́yìn ló ń bọ́ nínú ewu ẹni ó bá ti lẹ́yìn ló lè la òbò ayé já Timileyin Olúwa o má jẹun wáyé asán ẹni wà lókè má tún tọ́ sẹ́ni wà nílẹ̀ lójú olùkọ́ tó ṣe bí kò sẹ́dá kan tó mọ̀lá ẹ̀dá ò láàròpin Ọlọ́run ló ní dédé lọ́wọ́ mo fẹ́ kẹ́ mọ̀ àṣebàjẹ́ Ọlọ́run ọjọ́ yìí ò kẹ́ lọ́gbọ́n Timileyin Olúwa o má jẹun wáyé asán Timileyin Olúwa o má jẹun wáyé asán ẹni ó bá ti lẹ́yìn ló ń bọ́ nínú ewu ẹni ó bá ti lẹ́yìn ló lè la òbò ayé já Timileyin Olúwa o má jẹun wáyé asán ojú bọ̀rọ̀ kò ṣe gbọ́mọ lọ́wọ́ èkúrọ́ igi burúkú kò lẹ́sẹ̀ sọ̀rọ̀ alágbára tó ṣìkòlò ò bá rántí pé ẹnìkan ń bẹ lókè tó ju gbogbo alágbára lọ Timileyin Olúwa o má jẹun wáyé asán Timileyin Olúwa o má jẹun wáyé asán ẹni ó bá ti lẹ́yìn ló ń bọ́ nínú ewu ẹni ó bá ti lẹ́yìn ló lè la òbò ayé já Timileyin Olúwa o má jẹun wáyé asán. Good. List nǹkan tí mo ní kẹ́ lọ́kọ̀ wá ta ní ìdá. Ṣé sure pé gbogbo nǹkan ta need lẹ ti kọ síbí báyìí? Bẹ́ẹ̀ni sir, everything ta need láti kọ sílẹ̀ sir. Everything lẹ ti kọ síbí. Ayọ̀mídé, rice tí mo ní kí wọ́n ká nǹkan ṣó ti ká. Bẹ́ẹ̀ni sir, ṣẹ́rí bag of rice yẹn 6 ló wà ń bẹ̀, then títẹ̀ èlùbọ́ yẹn 4 ló wà ń bẹ̀. Ó yẹ kó lè tó wa for this week sir. Ẹ̀fọ́ lélẹ̀ àbẹ̀rẹ̀dù. Ẹ̀fọ́ ni sir. Ẹ̀fọ́ ṣé ẹ̀fọ́ máa tó wa for today? Bẹ́ẹ̀ni ó máa tó wa sir. Oh good. Ẹ mọ̀ kan ẹ máa lọ gbowó lọ́dọ̀ cashier nísìnyí. Èló ni gbogbo total iná 180,000. Oh good. Ẹ lọ bá cashier kẹ́ gbowó lọ́wọ́ ẹ̀. Ẹ dẹ̀ yá ọ̀dọ̀ bàbá ológunfe kẹ́ni kó kó gùnfe méjì wá fún wa. Ẹ lọ bá cashier kẹ́ gbowó lọ́wọ́ ẹ̀. Ẹ try láti wà faster o. Ṣé gbọ́? Ẹ lọ bá driver kó tètè gbé yín lọ. Ẹ tètè torí àwọn customer máa béèrè fún àwọn nǹkan oríṣiríṣi. Ẹ tètè time lọ. Good morning, sir. Kí ló dé àjànàkú ẹ ṣe ń bọ̀ wá sí iṣẹ́ láago mẹ́sàn-án? Ilé kó rí bẹ́ẹ̀ rárá kí ni ò bá ṣẹlẹ̀? I'm very sorry, sir. Traffic, sir. And so? Ẹ̀rọ ọdún wa yẹn ò dá rárá. Sáré jí gbogbo time tí wọ́n ti dé ọ́fíìsì yìí, sir. I'm very sorry. We want our office talks in the traffic, sir. Táwa tá a wá sí bíbá ẹ̀dẹ́ ìbálẹ̀ náà ṣe àwa fòdè bí ni àwọn ò gba títì àbọ̀gbọ́ pé helicopter ló gbé mi wá fi ṣe. Ìwà kó lè ń wò yìí ẹdún náà ṣé ẹ̀yin òkè lẹ́rìí ọkàn ni oṣù máa parí ẹ̀dẹ̀ máa tẹ́wọ́ gbọ́ owó yẹn ẹ̀dẹ̀ náà ẹ̀dẹ̀ fèrè àkàsára yẹ fèrè àrò ṣáàtì tẹ́ ẹ̀wọ̀ yìí tẹ́ bá dẹ̀ wọ̀ ṣé kò ń gbóná máa ń lára ni kẹ́ máa wọ̀ pé owó tẹ́ ẹ gbà ẹ̀ dìsáàbù ẹ̀ tẹ́ ẹ bá fẹ́ra ń gẹ́lẹ́ ń gan ẹ̀ jẹ́ kẹ́ tó fọ̀ mí ti padà ẹ̀ lẹ́rìí ọkàn it's not fair. I'm sorry, sir. It won't happen again, sir. Yes, mo mọ̀ pé n tó máa sọ náà nìyẹn mo mọ̀ pé tẹ́ ń bá la ara ẹ sí méjì báyìí I'm sorry sir tó wà bẹ́ẹ̀ yóò kó dà mẹ́ẹ̀ẹ́dógún ni yes bẹ́ẹ̀ pé wọ́n rìkọ́dì I'm sorry sir yẹn sínú ẹ̀ tẹ́kútọ́ nǹkan kan bá ṣẹlẹ̀ léṣẹ́ báyìí nísìn kó kàn tẹ́ play ni I'm sorry sir ẹ ṣe máa wùwà dẹ́bi máa jẹ́ pé ẹ máa sọ pé I'm sorry sir kẹ́ ẹ má wulẹ̀ sọ̀rọ̀ rárá Mr. Timileyin ilé ayé ò rí báyìí pé kẹ́ máa wùwà bẹ́ẹ̀ rárá aago mẹ́sàn-án a whole supervisor now tell me
kí ni ìmọ̀ tó di gbọ́rọ̀ nílé iṣẹ́ sí ní ẹ̀mí bọ́ wá síbi iṣẹ́ láago 9. Àwọn àgàdẹ́ pé Ọlọ́run ti sọ wá di mẹ́jà kẹtọ́ dé bíbáyìí àtòrí ẹ̀ fi ìgbéraga fúnrọ̀ wa. Ọtí máa fún kùnrin ju kúrè náà lọ but the only thing ṣàfẹ́ sọ fún ẹni pé make sure pé òṣìṣẹ́ owó tó gbà má jẹ́ ẹ̀jẹ̀ kí bẹ́ẹ̀ wáyé lọ́wọ́ ẹ̀ kó gbọ́. Àtọ̀sán. Anyway mo fẹ́ kó make sure pé fáìlì kan kò pẹ́ lórí tébù ẹ̀ mọ́ this time around kó ṣe owó ẹ̀ kó dẹ̀ sẹ́ńdẹ̀ sí and kó borad kó ẹsẹ̀ system tó báyà kó ṣe àṣùpàfẹ́sọ̀. Àkàngó lọ́kàsí. Níjọ́ tá a rọ ọmọkùnrin mo ṣe ń wọ àìtẹ́ mọ́ pé iṣẹ́ lélẹ̀ ìdí ń kó ni. Ilé ti pọ̀ jù lọ tó bá jẹ́ àdánwò ìmọ̀ pọ̀ kò sí nǹkan tí mo mọ̀ ṣe kò sọ̀rọ̀ tí mo mọ̀ sọ kò sí ìrìn tí mo mọ̀ ní dáadáa. Wíṣà wáṣà máa complain. Ìgbà tí complain bá lè pọ̀ jù lọ, ọmọ náà ti ṣe fún mi. Wọ́n máa jẹ́ kí ọmọ gbà láyé lẹ́yìn. Ọ̀rọ̀ Mr. Jókòó ìwé tó rò. Kí ló tó rò mọ́? Ó wà níbi ọ́fíìsì ọmọ ọ̀gá tó ṣe. Ó mọ ọkọ tí mò ń kojú rẹ̀. Ó lórí sùn máa fi ṣe wọn sílẹ̀. Iṣẹ́ sílẹ̀ kẹ̀. Ọ̀gá mi ló gẹ́ mi iṣẹ́. Mo tó bá dẹ̀ sọ fún àwọn ọ̀gá wa nígbà wọn máa lò. Kó tó di kó dá mi dúró, èmi náà ní ọ̀dọ̀ mi dúró. Rọ̀dá pọ̀ sí ọ̀rọ̀. Ẹ̀yin náà mọ gbogbo àwẹ̀, àdúrà àti ìṣòro tá a ṣe kẹ́ tó ríṣẹ́ ìwà lẹ́fẹ̀ẹ́ fi ṣe sílẹ̀. Tẹ̀lẹ̀ mọ́ pé kò sọ náà mi tàbí jẹ́ yàtọ̀ sílẹ̀. Bí ẹ̀kẹ́ ti mọ wá gbogbo àwọn ìrìn ibi iṣẹ́ ẹ máa máa forí ìtì náà. Ṣùgbọ́n èmi nígbàgbọ́ pé kò ṣe máa dá. Kò ṣe máa dá. Tẹ bá gbọ́ pọ̀ náà kò ṣe máa dá. Kò sì máa dá. Mo gbé àjùbá ìmọ̀ èyí kan nílé ọjọ́ ẹ má wọ lójú ṣé àmà gbàdúrà máa dá. Hello, Mr. Show. Ṣé wàá pa? Mo ní pé kí n pè yín ni kí n ṣàlàyé fún yín pé mo ní lè travel ní wíìkì yìí mọ́. Yes, mo fẹ́ kẹ́ bá mi extend date yẹn sí on the 26th of this month. Mo ń retí àwọn ọjà kan tó fẹ́ wá já fún wa ní ṣọ́ọ̀bù mi, so mo dẹ̀ ní láti mójútó. So mo fẹ́ kẹ́ bá mi change ẹ̀. So mo ní tíkẹ́ẹ̀tì yẹn gbé, so bóyá kí n máa quote reference number yẹn fún yín. Ẹni lọ́dọ̀ yín bẹ̀rẹ̀ kò sí problem, so ẹ bá mi change it on the 26th. Okay, no problem. All right, take care. Ẹ ṣé gan. Kẹ́nikẹ́ni kí ló ń ṣẹlẹ̀? Ṣé wàá pa ṣé kò sí tarí yín o? Kò sí sà, mo kàn fẹ́ rí yín fọ́rọ̀ kékeré kan ní sà. Lánàá ó sọ fún mi pé ó fẹ́ rí mi. Wo má bínú sórí ibi tí mo lọ lánàá ẹ̀ mo mọ̀ pé máa pẹ́ ń bẹ̀, so by the time tí máa fi ṣetán ó ti pẹ́ mi dẹ̀ má bínú ẹ̀ kí ló wá ṣẹlẹ̀ kí la rí gbọ́. Ọ̀gá sà, mo ń wò bóyá ẹ lè assist mi pẹ̀lú owó oṣù mi 3 ní sà. Kẹ́ni owó oṣù 3 kí ló dé kí ló fẹ́ fi ṣe ṣó tí ń kọ́lé sórí omi ni. Rárá sà. Kí wàá ló dé kí ló fẹ́ fi ṣe. Ṣẹ́rí sà, mo nídìí owó yẹn láti fi san school fees ọmọ mi ni sà. Then mo dẹ̀ need láti tún ra àwọn little things tó need fún school ni. School fees ọmọ ẹ̀
consider that done tó bá jẹ́ tìyẹn ni ó yẹ kó mọ̀ pé èmi náà mo value education púpọ̀ if not mo ní tún lọ sílùú òyìnbó láti lọ further more má worry má make sure pé mo fún ẹ ní owó yẹn má tún fún ẹ ní tips so o ní lè ná nínú ojú owó gangan tó bá tẹ̀ fẹ́ ṣe every other thing. Thank you, sir. Come on dìde ìgbà olówó ní ìdòwò náà. Ẹ wo ọ̀gá mi ìmọ̀ ìtẹ́ bá fún mi lénìí bọ́ ọ̀túnla gangan ni mi ní ìdí. Kí ni ṣo fẹ́ pa mí ni kí n fún ẹ lénìí èmi kò tí ì plan ẹ̀ tẹ́lẹ̀ yẹ kí n wọ ok màá fún ẹ ní ọ̀la in short first thing tomorrow morning màá fún ẹ lówó náà. Ẹ ṣé sir, God bless you sir. Ẹ ṣé iná ni problem tí mo ní ẹ ṣé ẹ tẹ̀ wọ́n pé ókè ọ̀gá o ẹ jẹ́ kí n bá yín wá nǹkan kan kẹ́yìn náà máa lò ó fún kọ́. Ó ga òkè ni nígbà táyọ̀mídé sọ fún mi wípé olóòfẹ́ tẹ̀lé òun lọ wo Ayọ̀dèjì mo ní ìwà àtẹ̀kejì ẹ ṣá fẹ́ràn kẹjọ máa tẹ̀léra yín ṣóṣòṣòṣòṣò tó kò burú o ṣé o kò fẹ́ o èṣù níyà yín o ẹ bára yín kalẹ̀ o mi ò ní wá yín tì o ṣe. wọ́n mọ̀ pé ọ̀rọ̀ èmi àti Ayọ̀mídé kò lè má rí bẹ́ẹ̀ àti pé nígbà tó yẹ pé ọ̀fà méjì bọ́ sí ọjọ́ kan náà mo ṣe wò pé opportunity ni fún mi láti fi rí Dèjì ìgbà tó yẹ pé ó ti pẹ́ tí mi ti rí mi ṣe ní màá tẹ̀lé lọ. Ó dà bẹ́ẹ̀ ṣe o kò fẹ́ ṣé o ti di gbogbo ẹ̀ pé gbogbo ẹrù ẹ̀ ti pé ẹ wá gbọ́ tẹ bá dọ̀hùn ẹ tètè dìde lásìkò àmọ́ tílẹ̀ bá ṣú mo yọ̀ǹda yín kẹ́ máa jí bọ̀ ǹjọ́ kejì o ẹ má fà lẹ́rìn o ẹ jọ o kò dẹ̀ rí kó bá ń fún ní ohun tí mo ní kó fi lé lọ́wọ́ kó gbà kó má bínú. Timileyin Olúwa o má jẹ́ n wáyé asán. Timileyin Olúwa o má jẹ́ n wáyé asán. Ẹni ó bá ti lẹ́yìn ló ń bọ́ nínú ewu. Ẹni ó bá ti lẹ́yìn ló lè la òfò ayé já. Timileyin Olúwa o má jẹ́ n wáyé asán. Thank God pé ẹnu ara ẹ ló sọ pé dísù yẹn ti tán. Mr. Timileyin, are you telling me pé dísù tó yẹ kó lo 30 days ó dẹ̀ lo 2 weeks ó dẹ̀ tàn síbi àbí? òun náà ni mò ń try láti sọ fún un nítorí olówó. What are you telling me? Kí ló ń sọ fún mi? Kí ló ń sọ lẹ́nu jáde? Sọ fún mi náà, kí ni position ẹ̀ nílé iṣẹ́ yìí? Supervisor. Now, Mr. Supervisor, tell me, what are you supervising? Tell me, what are you supervising? Tí èkó tó bá yẹ ká lò 30 days, tó bá fi lọ tẹ́lẹ̀ àrí 2 weeks. Look, jẹ́ kí n sọ kí ló kàn fún ẹ. Now, ṣé o mọ̀ pé gbogbo lórí ẹ̀ tó wà lẹ́nu rẹ̀? Mi ò tí ì kíjì. Now, Mr. Supervisor, ṣé o mọ̀ pé tó bá mú o lè mọ́ o ti lọ nílé iṣẹ́ nìyẹn? Sórí nǹkan tó fojú àbí o ti ní nǹkan tó fojú mi rí o dẹ̀ mọ̀ pé ìwọ ni òòrà epo yẹn pé. kàn wọ̀rẹ́ tí ẹni tí ń bá ṣẹlẹ̀ sí mi látòkè kó tó di kó kàn mí èmi láti dá sẹ́rí àfọyín ẹ ti gbọ́. Timileyin Olúwa o má jẹ́ n wáyé asán. Timileyin Olúwa o má jẹ́ n wáyé asán. Ẹni ó bá ti lẹ́yìn ló ń bọ́ nínú ewu. Ẹni ó bá ti lẹ́yìn ló lè la òfò ayé já. Timileyin Olúwa o má jẹ́ n wáyé asán. Ẹ̀rọ àṣàkínì mo lè lọ́nà ọmọkùnrin òkè lọ ṣé èpè lọ sẹ́nu léṣe ènìyàn àbí kíni tó ń sìn àdó àdọ́sọ ti bí olórí fún jíjẹ ẹgbẹ́ àpòsí ti wà nú ẹ̀ àdó àánú
níbo ni irú pàlàpàlà lè ti wá ṣé ẹ fẹ́ tó múlẹ̀ bíi ni tí ìbá wọlé kí n sáré kọ́ọ̀tì ẹ̀ báyìí ibi ọ̀nà máa jìnnà kó ló wá gbé ọ̀gá jọ ẹgbẹ́ ẹ lọ mo bá yọ ká àwọn amọ́nẹ́jà náà kó gbé àgàjọ àwọn amọ́nẹ́jà lọ mo bá yọ lórí kó ló wá gbalẹ̀ sílé ọlọ́ wọn nìkan bá mọ kọ̀ǹtú àbí. Obi mo ní agbára nílé iṣẹ́ bàbá height yes I'm the general manager of this company bó tulẹ̀ kó o ga tó ọlọ́run mọ̀ pé bí mo ṣe rí lè kó tó fi ṣọ̀gẹ́ bẹ́ẹ̀ ni mo lágbára àti sọ pé kó má pàdé àmọ̀lẹ́sẹ̀ mo ní agbára ẹ̀ mr demani ẹ̀ débi kan báyìí ẹ̀ kò di sí kíní báyìí ẹ̀ dìgbà ẹ̀rẹ̀ mọ́mọ́ ẹ̀ náà máa ṣe bí ẹ̀ máa kílẹ̀ mo citizen àbí inú kílẹ̀ lè mo lágbára pé kó má pàdé àmọ̀lẹ́sẹ̀ yìí gbogbo ọ̀dọ́ àti ọba gbà lọ́mú gbà bọ́sùpọ̀ tàbí ògbé gbogbo àwọn èèyàn burú o ọlọ́run ọmọ ìdúró tó ti ń gba àdúrà báyìí kọ́ ọ lọ jẹ́ pé àsìkò tó lọ́ọ́ lẹ́sbìsì ni kọ́ ọ̀pọ̀ lọ́ọ́ bẹ́ẹ̀ kọ́ lọ́ọ́ lọ kójọ kọ́ lọ́ọ́ ṣẹlẹ̀ kí ni àwọn máa sọ ẹ̀yàn àwọn máa rò pé mérekù ni mérekù kọ́ méré báyìí fọ́ọ̀sì ni obi fáìlì àwọn bẹ́ẹ̀ fíù kókó wa bá mi ní ọ́fíìsì mi kó wa kó sórí dẹ́sì mi kó lè dúró tì í má kó náà mọ́ o tó ní àwọn question kọ̀ọ̀kan ní mo fẹ́ bẹ́ẹ̀rẹ̀ lórí ẹ̀ kí n gà tó lọ tó kún fẹ́ gà tó wọ́n ló sámà ni. ẹni wà lókè má tún tọ́ sẹ́ni wà nílẹ̀ lójú olùkó tó ṣe bí. kò sí ìdákan tó mọ̀lá ẹ̀dá ò láàárọ̀pin ẹ̀dá ò láàárọ̀pin ọlọ́run ló ní dédé lọ́wọ́ àhá mo fẹ́ kẹ́ mọ̀ àṣebàjẹ́ ọlọ́run ọjọ́ yìí òkè lọ́gbọ́n Timileyin olúwa o má jẹ́ ń wá. Hello Deji, báwo ni school? Ok, kò sí problem. Èmi náà wà lẹ́nu iṣẹ́ báyìí, ẹnu iṣẹ́ gan mo wà tó fi pè mí. Mo sáré bọ́ta wá receive call ẹ̀. Ok, ṣé kò sí problem? Àdúpẹ́. Owó ṣówó yẹn? Èmi náà gbàgbé, mo fi sọ́kàn. Ṣó mọ nǹkan tó máa ṣẹlẹ̀ ń sìn, Deji, ṣó ń gbọ́ mi? Tó bá ti di next week, lágbára Ọlọ́run, owó yẹn á kàn ẹ́ lára. Wọ́n á ti sanwó fún mi. Ìwọ ṣáà má wọrí, lágbára Ọlọ́run máa fi ránṣẹ́ sí ẹ. Tí tèmi ni kò ṣàkọjú sí ìwé ẹ jọ nítorí Ọlọ́run mo fẹ́ lẹ́dàá ìyàwó a mo fi bẹ̀ ẹ́ kọjú sí ìwé ẹ o. Ṣó mọ̀ pé mi ò kàwé tí wọ́n bá tiẹ̀ ṣì ká ọkùnrin ni wọ́ kò sí problem. Anything tó bá need ìwọ ṣáà máa pè mí, agbára Ọlọ́run ká. Òkè ó ṣe èmi náà máa pè ẹ́ tí bá délé ń sìn máa pè ẹ́ kí wọ́n náà lè bá mọ́mí sọ̀rọ̀. All right, take care. Ó dàbọ̀. Jay, man of the match, Mr. Soji, man of the match, Soji Eruku. Anyways, ibi tí a jọ sọ yẹn àti lọ. Ariwo ti tán léwu. Mo ti gbá láti léwu. Gbá láti. Ọlọ́run ẹ̀mí jìlódún. Kódàkódà. Ọlọ́run. Ọwọ́ yóò fún oṣù rẹ̀. Lẹ́yìn owó àfọwọ́. Lẹ́yìn owó ló tó kàn. But listen. Ṣé kò ń ṣe pé o fẹ́ràn owó jọ lọ́run lọ́ba yìí? Àánú Ọlọ́run ọ̀tọ̀, owó ọ̀tọ̀. Lẹ́yìn owó ló láìkì. Ayé tí bí yẹn kọ́. Èmi ò ń ká bọ́jẹ̀, àbọ̀kẹ́ ìyẹn ọ̀tọ̀ láyé. Short man dem. Anyways, you see, tó bá láìkò òun ní jíwá bí ń tàmì. Oh, Alaye, show you our new smells. We are fresh and fresh guys. We are ballers. We make use of money. So, why we change your life every day? So. Mo understand, brother. Mo ló wọ́n bó lè gbé ni. Àwọn wo ni? No, nǹkan tí mo mẹ́kọ̀ọ́ nìyẹn. Àwọn pé ẹ̀yin guys gbogbo àti ń wọlé, ó tún máa ń jáde padà ni. Bàbá ẹ̀ ló lè. Accepted. Kò tó sọ̀rọ̀ jù. Tí àwa bá bá anybody ṣe àdéhùn, a máa make sure pé a fún ní percentage accordingly. Now you are a big boy. Ó ṣẹlẹ̀. Ó kéré. Kéré kẹ́, díẹ̀ tó ológun. Kó wá kí mẹ́ fi kú. Àwọn ìdẹ́. Ọ̀rẹ́, ètò wa ń send card.
I'm sure they send them. I'm sure home I will. Deal. Ademaya. Sometimes rántí Málákì oníkẹta ẹsẹ̀ kẹsàn-án ní ìkejìlá ó ní ìtọ́nà Ademaya. Ilé ìwé. Musa ni wà ó. Wọ́n ìmọ̀ àná ẹ wọ kó ẹ. Ní ìpinnu ìlú dáńkù ló kó bá ẹ̀gbọ́n ẹ̀. Kò sí ọ̀rọ̀ short minded. Tí ọ̀dà wọ̀nyẹn sà, mo ti parí ẹ̀ mo ti gbé fún secretary sà. But ilé mi ò tí ì parí ẹ̀ tó ló ní àwọn ìbọn tí ẹ máa ní láti sign bẹ́sà. Má wọlé yìí náà dóòtú parí yẹn náà gbé yẹn náà kalẹ̀ máa treat gbogbo ẹ̀ papọ̀. Thank you sir. Mr. Timileyin. Sir. Ṣé ẹ ti wà wí àpé àwọn external auditor tó wà sí iléeṣẹ́ wa ẹ̀ láti wá put everything in under kan lè mọ̀ bó ṣe yẹ kó ní. I mean nípa àwọn external auditor tẹ́ pé orí wọn pé kò tí yẹ kí ẹ ṣe mú ọ̀gá tó yẹ ọ̀bọ̀ tí yẹn kúrú ní ọ̀bọ̀ tí wọ́n ní làákàyè àwọn ṣe tẹ́lẹ̀ mọ̀dẹ́gbẹ́ lọ́mọ bá sọ pé ibìkan wọ́ látòkè àwọn yẹn ẹ̀wọ́ ẹ̀ ń bá ti rí ẹ̀ tó nílé iṣẹ́ lórí ìjókòó ìgbà náà wọ́n máa ṣe eye service tẹ́lẹ̀ mi mọ̀ bóyá wọ́n lọ ṣe course eye service ní yunifásitì ni can get me so wọ́n ṣe irú àwọn auditor bẹ́ẹ̀. Mi ò understand yẹn sir. Etí mò ń sọ ni pé àwọn tó rí wọn pé àwọn auditor gidi àwọn external auditor tí wọ́n ṣe alábòsí tí èdè kan fẹ́ pé àwọn tó wà níwájú wọn ọ̀fẹ́ kí wọ́n rí ṣubú bọ́ọ̀kà náà tẹ́pẹ́ ń bọ̀ wá ṣiṣẹ́ bó ṣe kó rí ẹni mò ń sọ kò ṣe àwọn tẹ́pẹ́ wọn kàn máa ń sọ̀rọ̀ fàbálẹ̀ tí wọ́n ní láròjinlẹ̀ ẹ̀yin tẹ́pẹ́ ẹ̀yin lẹ mọ̀ pé òkè ní nǹkan tí wọ́n wá torí mi ò gbọ́rú ẹ̀ rí kí ẹ máa sọ̀rọ̀ pa foundation ní tẹ́ẹ̀bì kọ́lé wọ́n sọ pé ibi àti rúfẹ̀ lókè ló ti wọ́ wá àbáàrin ló ti wọ́ wá mi ò gbọ́ rí òun kò yẹ pé ẹni tí bá ti ń wá ṣùgbọ́n èèyàn ẹni tí ó jogún kókún ni yọ pàtàkì tán yóò wá di ìpìlẹ̀gbẹ̀ tó ti understand báyìí àti àmàṣẹ wọn ń ṣe àwọn inspectors. kẹ prepare lẹ fáwọn èèyàn gidi bọ̀. Ṣé mo kàn lọ sí? Ẹ máa lọ. Good afternoon, ladies and gentlemen. Good afternoon, sir. Ẹ rí pé ìpàdé yìí wà very impromptu. Nǹkan tó ṣẹlẹ̀ ni pé mo fẹ́ pe àkíyèsí mi àwọn staff sí personal observation based on the evaluation tí mo ṣe lórí iléeṣẹ́ ìṣèlú. Coupled with the report from the external auditors, àwọn àwọn running his company wọn ní during time. As we all know, competence is the key word here. Without competence in any organization, there will be no progression. Kò sí bí iléeṣẹ́ ṣe lè lọ síwájú tí àwọn tí wọ́n di kókó iṣẹ́ wọn tí wọ́n wá competent for. So, based on these two evaluations, you need láti personally reshuffle posts ẹ̀yin staff. So, Mr. Timileyin henceforth will be the general manager of the company. Wow! While Mr. Adekola will have to take the post of the company supervisor from now on. But excuse me. Company's final decision. Ojúbọ̀rọ̀ kò ṣe gbàmọ́ láwọn èkúrọ́. Dandan nìyẹn. Igi burúkú kò lẹ́sẹ̀ sọ̀rọ̀. Àwọn olóṣè fẹ́ ṣe. Alágbára tó ṣì polo. Ò bá rántí pé. Ẹnìkan ń bẹ lókè tó ju gbogbo alágbára lọ. Timileyin. Èmi ni mo ránṣẹ́ pé ẹ̀. Ṣé mo ṣe àwọn àkíyèsí kan tó dẹ̀ jẹ́ kí n ní personal interest lórí ẹ̀. Ṣòrí níbi iṣẹ́ yìí mo rí pé ó wà very hardworking, ó kì í fi iṣẹ́ mi ṣeré rárá. So ṣòrí all these things ó jẹ́ kí n ní interest lórí ẹ̀ personally, and ó tún neat, you know. In fact ó win heart mi. Ó wá mọ nǹkan, ṣòrí ìyàwó mi àti ọmọ mi wọ́n máa dé láti ìlú òyìnbó, so kó tó di wípé ó dé kó náà tó settle
mo fẹ́ kó move in kó wá máa help me láti máa bá mi ṣe àwọn domestic work tí máa ń ṣe nílé and mo rí pé o wà capable o kì í fi iṣẹ́ ṣeré so nǹkan tó jẹ́ kí n sọ fún ẹ pé kó move in nìyẹn. Okay sir. Sir, mo really appreciate the observation yín lẹ́nu iṣẹ́ tí mo bá yín ṣe sir. Àmọ́ nǹkan tó wà ń bẹ̀ ni pé sir mi ò rò pé ó máa lè possible. Why? Torí reason ni pé mọ́ mi ti dàgbà àwa méjì nìkan náà dẹ̀ lọ bí àbúrò mi tí ń bá tún ní kó fara tì wọ́n kó máa tọ́jú wọn ìyẹn wà ní school èmi nìkan náà ni mo wà pẹ̀lú wọn ìdí nìyí tí mo fi ní kò ní lè possible. It's alright mo understand fact ṣeré gbogbo àná la ní opinion sí nǹkan tá a fẹ́ ṣe láyé you know what from your point mọ́mí ẹ̀ ti dàgbà màmá ti dàgbà other need care you know mo ní ní pé kó má take care mom say you know because àwọn náà wà important but má worry I will try to look elsewhere láti get help in àti mo need no offence ṣùgbọ́n alright kò sí problem kò take care ara ẹ̀. Timileyin Olúwa o má jẹ́ wáyé asán Timileyin Olúwa o má jẹ́ wáyé asán ẹni ó bá ti lẹ́yìn ló ń bọ́ nínú ewu ẹni ó bá ti lẹ́yìn ló lè la òbò ayé já Timileyin Olúwa o má jẹ́ wáyé asán. Mr. Joko, stand right. Stand right, sir. Kí ló ń ṣẹlẹ̀, sir? Kò sí nǹkan kan gbà tí mo dé náà làwọn sáwọ́ sọ pé wọ́n ń yà ní kí n yọjú sí ọ́fíìsì mọ́níjà mi ní kí n wá yọjú sí ọ̀dọ̀ mọ́níjà. Kí ló ṣẹlẹ̀, Mr. Joko? Kí mo ṣe? Mo rántí ìgbà tẹ́ wà ní position àti ìgbà ẹ mọyì àwọn nǹkan tí ẹ ò kì í fojú fò kọjá. Little thing báyìí máa sọ di ńlá ni. Nǹkan kékeré báyìí máa sọ di rẹpẹtẹ ni. Kí ló wá ṣẹlẹ̀? Tẹ̀lé kúrò ní position ìtàn. Iṣẹ́ yìí tó yẹ kẹ́ máa ṣe ẹ ò lè ṣe mọ́. Ipò tí wọ́n fi yín sí ẹ ò tún kójú òṣùwọ̀n bẹ́ẹ̀. Ọlọ́run á yẹ kẹ́ sọ nǹkan tí ẹ nínú kó tó di ìgbà ẹ̀mọ́ yìí rẹ̀. Mo bá yín bí gẹ́gẹ́ bí ọ̀gá yìí. Mi ò lè bu wá sí yín gẹ́gẹ́ bí ọ̀gá. No? Ìtorí ẹ̀ ni èmi fúnra mi ti wá yín wá. Ìgbà tí mi ò rí yín ni mo ṣe ní pé kí àwọn ọmọ tí wọ́n bá ti fojú kàn yín kí wọ́n ní mo fẹ́ rí yín. Kí ni rí ìsìnkú ọmọ fi kúrò níbi iṣẹ́ nígbà tí ó ti tó time láti close? Wọ́n ní ìgbà míì ẹ̀kan kúrò níbi iṣẹ́ ní 12 o'clock, ìgbà míì ẹ̀kan kúrò ní 1 o'clock. Àwọn wo ni a ṣe lénìí ní mi? Títí fò wọ́n lẹ́yẹ ẹran lọ ṣé kẹ́yẹ mọ́ wáyé pàápàá rí? Nígbà tí mo bínú ẹnìkan kí ló dá ìyẹn bínú tèmi ní ẹ̀sìn bínú mi èmi ọmọ. Ebi ìdí à ń sọ pé àgbẹ̀ mo lọ líla aago àbí aago 12. Tá a bá kàbáyọ̀ lè pẹ́ 6 ìgbà náà sì ní aago mi ní ọ̀sáré mistake ẹ̀yọ̀ kàdé mi sí ọ̀gbọ́n mo ṣe lè pé ápẹ́ mi náà béèrè lọ́wọ́ àwọn yòókù pé ṣé aago tèmi bó ṣe lu 4 só ti lu 4 lọ́dọ̀ tí yín náà àbí aago mi wọ̀ ẹ́ pé èmi àjẹ ó mojú mi mo mojú rẹ̀ láti jẹ́ iná tí tó bá lu nǹkan tí ní tẹ̀lé tó bá dùn fún mi. Ok, ìgbà tẹ́ wà ní mánéjà ń bí aago yín correct ń gbà ẹ̀ kò correct mọ́ sí. Ebi ní ẹ̀ máa ń lò máa gbóná ni ọdún wo sọ́dún wo mo ti ra gbọ́ náà tí ìbá rí kó tiẹ̀ lẹ́mìí kó fẹ́mi ẹ̀ yìí. Ìfẹ́ lè fi hàn sí látẹ̀yìn wá torí ọmọ tẹ́yìn bá fẹ́ràn ní Yorùbá ló sọ bẹ́ẹ̀ tẹ́yìn bá fẹ́ràn ní bá wí bá sọ pé ṣùgbọ́n bá sọ̀gbà kan ẹ̀ síbẹ̀ ìfẹ́ náà ni torí tí mò ń rán náà ni pé kẹ́ ẹ lè débi gíga wọ́n ti àdi pé ibi ọ̀nà mi lẹ̀ yìí rò sí tọ̀ Ọlọ́run lọ́kàn. Kẹ́tẹ̀ẹ̀dẹ̀ ṣe gangan bí tàǹsán gbà yín náà ẹ ò mọ̀ tó dáadáa èmi àti yín lájọ dúró tí mo láǹfààní àti sùn tọrọ fún yín àìmọye ìgbà tó jẹ́ pé sẹ́kítírì ló máa lọ bá ní ṣiṣẹ́ yín ṣé àwọn kémi àti ẹ̀ close dáadáa gbogbo tó lè ṣẹlẹ̀ ló lè jẹ́ kí n mọ̀ sí kankan tẹ̀ mọ́ wẹ́bsáìtì kọ́ńpìnì yìí ẹ ò lè sọ ẹ ò mọ̀ ẹ lè wá bí as the manager àlejò kẹ́ ẹ wọ́n pé àwọn kankan ti rán tó yẹ kẹ́ ẹ tún ṣe lọ ìyẹn lẹ́sọ̀ dìjà lẹ́sọ̀ dì nǹkan mi please ẹ má jẹ́ kí irú ẹ̀ ṣẹlẹ̀ because as the manager of this company mo ní right láti kọ a lot of things nípa ní tí ò dá
kò dẹ̀ sí nǹkan tẹ́ fẹ́ ṣe nǹkan tí bá kọ fún management náà ni wọ́n máa ṣe. ẹ jọ mi ò fẹ́ kí jẹ yín kó bọ́ láti ọwọ́ mi ò dẹ̀ fẹ́ kí jẹ tèmi náà kó bọ́ láti ọwọ́ yín ẹ ti gbọ́. mọ́níjà pé bàbá ní sọ pé ìgbà náà ló kúrò ní ọ́fíìsì mi mo gbàgbé kí o dà mí kan sínú dúrà mi. ìgbàgbé kí o dà sí bí kí o dà nígbà tẹ́ fẹ́ kó o gbé ẹ lọ máa ṣiṣẹ́ rẹ̀ sí tó bá di closing time ẹ wá síbi máa fún secretary ìlú kí nǹkan tẹ́ bá mọ̀ kẹ́ gbàgbé síbi ẹ wá síbi láti wá wá àti kí o dà kódà kó jẹ́ kó tiẹ̀ fi yára gbogbo ẹ̀ ní kẹ́ wá pè láti wá wá. ó yẹ pé mo ṣe bèrè kí o dà mí ti bá pò bínú yẹn jẹ́ pé mo fi gbogbo ẹlẹ́bọ̀ọ́ lọ ó ti di pé ẹ̀ mú kóòpù mọ́ kò sí ẹ̀ tó wà nílé iṣẹ́ tí ẹ̀ mọ̀ pé mi yà wọ́n ó ti di pé ẹ̀ sọ̀rọ̀ kóòpù ọ̀dà pé mo bà pọ̀ lọ́hùn kí n tó ṣe níjẹ̀ ìjọ lọ kí o dà lọ kí o dà gan dé ìpàdé kọ́kọ́ tó fi sí kí náà fà ní. àtìlẹ́yìn ènìyàn kò lè gbé ní débi kankan tí wọ́n bá gbé ní gòkè ó lè fọwọ́ ọjà ní wálẹ̀ èdè wà ní tán ẹgbẹ́ ní gàmá sírègbè ní sírègbè ó fàyè ẹni dára yìí Timileyin Olúwa ó má jẹ́ fàyè asán. àwọn ètò ìrírí kún fáìn torí bó o bá sọ fún mi mo ti rí lójú ẹ gbogbo ojú ẹ ló gún régé ẹ. gbogbo bá ń tí mi ṣe ń sẹ́ǹsì mi yẹn èmi náà mú nínú ẹ̀ mo fi ń jámá. Ayọ̀mídé ṣó ń kàwé dáadáa ṣá. mo ń kà wọ́n. àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run máa ṣe jẹ́jẹ́ o. yes ma. wọ́n ti ilé tó ti jáde ṣé mo pé tí bá pè é lórí aago mo máa ń bẹ́ẹ̀ sọ táìpín ẹ̀ bá tó ń bọ̀ wá wú ẹ̀ náà mo tó máa ń fi iṣẹ́ yẹn hàn sí ẹ̀ àbí kí n bẹ́ẹ̀ sọ. bẹ́ẹ̀ ni wọ́n. Olúwa ṣe. àǹtí mi Ayọ̀mídé ńkọ́. kò sí ló ti jáde. I can't wait to see her mommy. òun náà ní pẹ́ dé. yes sir. ó kárí ọkọ. Mr. Joko. mo ń gbọ́ Mr. Timileyin. ṣé ẹ rò dáadáa kẹ́ ẹ tó fi ìwé sílẹ̀ pé òṣìṣẹ́ mọ́ṣá. Timileyin sí ọ̀lọ́rọ̀ kì í tó fẹ́ bá mi sọ àmì ìbàdí mo fẹ́ jẹ́ ilé iṣẹ́ ní ilé iṣẹ́ yìí tí mo gbàmọ̀ràn lọ́wọ́ rẹ ni pé ní wàá sọ fún mo mú lẹ́tà kalẹ̀ ó ti kó ni mo wá pè wá ṣé tó fẹ́ bá mi sọ tó fi dá mi dúró. anyway gbogbo ilé tí mo sọ yìí mo ń sọ gẹ́gẹ́ bí ìfẹ́ tí mo ní sí níbi bó tiẹ̀ ṣe jẹ́ wípé ẹ ò mọ iṣẹ́ yín níṣẹ́ tẹ́ tún fi wílẹ̀ tẹ́ sọ wípé ẹ ò ṣiṣẹ́ mọ́ èmi ò mọ bí tẹ́ ń lọ ń tà tí wọ́n fẹ́ gbà yín síṣẹ́ o yé mi o gbogbo àwọn tó wà bí tí wọ́n ń kọ́fà yín hàn tí wọ́n ń kọ́fà yín hàn tí wọ́n jẹ́ kí àṣírí iṣẹ́ yín hàn mi ìmọ̀ ẹni tó fẹ́ gbà yín síṣẹ́ ń bẹ̀rẹ̀ káṣírí ò lè tètè tó sá. lọ ṣe bọ́ nǹkan kan fẹ́ kó yẹ ni pé orí àga tó jókòó lé yẹn tó kún bọ́ ló jókòó lé o it's not new one bí a lè use chair ló jókòó lé mo ti jókòó lórí ẹ̀ dárí so àlòkù gbogbo tó ń ṣe ní ọ́fíìsì tó túmọ̀ sí pé ìwọ gẹ́gẹ́ fúnra rẹ o ti dàlùkù nù bí so kò sọ̀rọ̀ kan tó fẹ́ sọ fún mi ẹni náà kí là á jẹ́rí tó bá ní ìmọ̀ràn tó fẹ́ fún anybody dúró dìgbà tí Ọlọ́run bá ṣe ọmọ fún ọ àti bá rí àwọn àbúrò tó need advice but ní tèmi o in terms of gbìyànjú yẹn lọ gbogbo nǹkan mo fi jù ẹ lọ. bó kalẹ̀ yẹn lé báyìí o lé lọ́jọ́ orí bá àmáyọ̀ ẹgbẹ́ yẹgbẹ́ ni á ṣé o lọ́rọ̀ kankan tó fẹ́ sọ. ẹ̀mí rẹ̀ pé ẹ ti lọ ẹ̀fẹ́ kí n dá sí ìwé tẹ́ fi sílẹ̀ rárá. ọ̀rọ̀ ẹ̀ka tó lè pè mí. ẹ̀ ẹ̀ tẹ̀sí láti gbọ́ kankan. mo ti lọ rẹ́dì wọ́n ló fẹ́ ni mo ṣe dúró. sùwà láì lè má lọ. ẹni tó mọ iṣẹ́ ìníṣẹ́ gan tó mọ nǹkan tó ń ṣe àti oríṣẹ́ ní orílẹ̀-èdè yóò nira fún kábọ̀n tó gẹ́ni tí ò mọ kọ́kọ́ tó tún sọ pé òun fiṣẹ́ ilé tó wà lọ́wọ́ ẹ̀ tó tún fi sílẹ̀ tó lọ àánú yín máa ṣe mí o àánú àwọn ọmọ yín máa ṣe mí o kò sí gbọ́dọ̀ mo mọ̀ kẹ́ máa padà bọ̀. ẹni wà lókè àtúntọ́ sẹ́ni wà nílẹ̀ lójú olùkó tó ṣe bí kò sẹ́dá kan tó mọ̀lá ẹ̀dá ò láàròpin ẹ̀dá ò láàròpin ọlọ́run ló ní dédé lọ́wọ́ àhá mo fẹ́ kẹ́ mọ̀ àṣebàjẹ́ ọlọ́run òjò yín òkè lọ́gbọ́n Timileyin Olúwa o má jẹ́ n wáyé asán Timileyin Olúwa o má jẹ́ n wáyé asán.
Adekola Alpha. Ó ti lẹ̀ jí. Where you dey? Okay, sharp. Now wàá gba yìí. My God. Timileyin Olúwa o, má jẹ́ n wáyé asán. Timileyin Olúwa o, má jẹ́ n wáyé asán. Ẹni ó bá ti lẹ́yìn ló ń bọ́ nínú ewu. Ẹni ó bá ti lẹ́yìn ló lè la òfò ayé já. Timileyin Olúwa o, má jẹ́ n wáyé asán. Timileyin Olúwa o, má jẹ́ n wáyé asán. Timileyin Olúwa o, má jẹ́ n wáyé asán. Ẹni ó bá ti lẹ́yìn ló ń bọ́ nínú ewu. Ẹni ó bá ti lẹ́yìn. Kókó tó jọ mẹ́ta láti ilé oúnjẹ náà ṣe. A renovate canteen wa nígbà tí a máa ń wá sí ọ̀dọ̀ yìí. So ní ìsìn wọ́n dẹ̀ ti ṣe tán. Ó tún ní ìkọ̀kọ̀ tó ti gbé mi wá sá, ó dẹ̀ wà very very important. Àwọn gáìsì kan ló wà jẹun nílé oúnjẹ wa. Wọ́n sún mi ní pípíjọ yín lọ mú dání. Ọ̀ṣọ́ mi wà lọ́wọ́. Àmọ́ bó ṣe ń ṣe bó ní tẹnubọ́lé. Wọ́n mú kókó burúkú lọ́ fẹ́ fi píjọ yín ṣe sá. Gbogbo àmì náà ni wọ́n bá yín. Kí ló wá sọ? Ìgbọ́n nǹkan tó sọ sá. Àmọ́ ó lé kókó burúkú lọ́ fẹ́ fi ṣe já mi lójú sá. Mo ṣe ni wá bá yín pé má. adúpẹ́ ní ọwọ́ náà àwa ti gbìyànjú gẹ́gẹ́ bí ọlọ́run ṣe rán adúpẹ́ pé apá ní ọ̀tá ìbòye ti wà a lè ti yọ ìlọ wọn níwọ̀dì. ṣáwọn ọlọ́pàá ẹ̀ ṣé wọ́n ti kúrò mí? ẹ pàdé wọn lọ́nà. mi ò pàdé wọn pè mí lọ́nà náà ni wọ́n náà wà ní hospital bíi torí ẹ̀ náà ni mo ṣe ń sáré bọ̀ bíi. èmi ti yanjú everything wọn ṣáà disturb mi. wọn ò ní disturb mi torí mo ti lọ report ní police station kan tó ṣe wọ́n lè máa fọ ọwọ́ ẹni tí nǹkan fi ṣẹlẹ̀ sí ó tán. no problem ẹ kú ìtọ́jú. ṣé wọn ní tẹ́ of course ayé kan náà tẹ́ ẹni bẹ́ẹ̀ ni. pẹ̀lú mi ọ̀gá o ṣé bójú ayé ṣe rí lélẹ̀ láti ìgbà tí mo ti kúrò lọ́fíìsì ó kàn pè mí lẹ́ẹ̀kan péré ó dẹ̀ tán síbẹ̀. ọ̀gá má bínú sa iṣẹ́ mi. òbíìsì kọjá pé kò kàn tí ẹ pé kókò tẹ béèrè àlàáfíà mi ẹ anyway mi ò bínú mo kàn ní kémi lókè bá lọ bá mọ̀ ọmọdún àwọn dọ́sàyè lọ bókè tí mo bá béèrè àlàáfíà mi kémi béèrè àlàáfíà bu ẹ̀yin tí a jọ ṣiṣẹ́ rí i. báwo dẹ̀ ni gbogbo nǹkan báwo dẹ̀ ni máníjà ṣé ó ṣáà ń ṣe dáadáa pẹ̀lú ṣé kò ní yín lára. ọ̀gá ń ṣe dáadáa o kọ́lá kan ti fowó kún sálárì wa báyìí ibùdó àti ti ń gbà láwàsí. pẹ̀lú mi tí ò wọ wèrè irú ọ̀rọ̀ wo ló bá mi lè wo ní adúpẹ́lẹ́ ọlọ́wọ́n fún yín aláwí tí òun ló san aláwí fún yín ní àbí iléeṣẹ́ ẹ́ ló kí ló fẹ́ tẹ̀ láti kí ló fẹ́ proof náà. ọ̀gá má bínú. òun proof kankan ṣé ńgbà tí mo wà ń bẹ̀ ṣé ẹ sọ fún mi pé mi náà recommend aláwí ni ṣé mi mú àfọwọ́ sí ni àbẹ̀wò family wa ni kí n kó wá fi kí n fi wá sanwó mi ò bínú orí ẹni kó bẹ ọ bọ ẹ̀yin ohun mẹjẹ wọn ọ̀rọ̀ tẹ́ bá máa sọ pẹ̀lú èèyàn ni èmi rò pọ́ mọ́ mi sì ní ẹ mo ṣe ń bẹ́ sọ̀rọ̀ mi mọ̀ pé ń pàṣẹ ti tán relationship náà ti tán bẹ́ẹ̀ nìyẹn. mi ò bínú bọ̀dọ̀ máa bẹ́ mi sọ̀rọ̀ báyìí mọ́ láyé o ti gbọ́
bá mi sọ̀rọ̀ kan tí n bá lọ opportunity tẹ́ bá pè mí sí even federal government lè pè mí síṣẹ́ ṣe bí wọ́n ti máa mú bí secretary padà náà ló bẹ̀rẹ̀ sí sọ̀sọ́kúsọ lẹ́nu yìí abótí rò pé ó ti tán síbẹ̀ nìyẹn ibi èmi lọ kọjá gbogbo bẹ̀ yẹn aim me high America ní low aim is a crime aim me high even àwọn tó sì ní service mi wọ́n pọ̀ lẹ́mi ò tí ì dá wọn lóhùn ni mo sì ń yẹ̀wò síra wọn ni ṣé wọ́n ti mo rò pé mo máa carry along pẹ̀lú life mi lélẹ̀ ẹni mẹ́rin ló gbọ́ pé mo pè ní iléeṣẹ́ láti gba mo ti kúrò mbẹ́ yẹn sọ̀rọ̀ o pẹ̀lú mi sọ̀rọ̀ ẹ̀ gbogbo àti bá ń rí ẹ báyìí mo máa ń wẹ̀ bí last born màmá mi ni torí ẹ jọra bẹ́ẹ̀ ṣe jọ rí kurukutu náà nù bí àgbé ẹ mú torí pé ẹ jọra ni. Okay, no problem anyway tó ń bá ṣe tán náà bóyá lọ́la máa ṣe pé because mo fẹ́ ṣe kan lamẹ́ríkà gbogbo ẹ má tẹ̀ ẹ́ bẹ́ẹ̀ sọ tó ń gbà yẹn ló tún máa ṣe dáadáa padà ṣé máa ń jà dẹ́n pa fún dáadáa ṣó ń ṣe dáadáa sí mẹ́ẹ̀ ṣó wá bí iṣẹ́ lánàá náà. wá sí bí iṣẹ́ lánàá kan tó ń ṣe eré kí ló pé wọ́n lọ rìpọ́ọ̀tù ń bọ̀ ṣé ẹ lọ bá rìpọ́ọ̀tù pé kí ni kí ló ṣẹlẹ̀ gan. nísinsìnyí pẹ̀lú ṣé òun gangan ló wá sọ́fíìsì àbí ó rán yẹn wá àbí à ń sọ pé kò ní lè wá sọ́fíìsì wọn ò tí ì sọ tó ṣẹlẹ̀ fún yín bí iṣẹ́ credit mi ti ń wọ̀n ọmọ fún àwọn olóògbé máa pẹ́ padà lẹ́ka. ìbí ẹni kì í ṣe láti mọ ìlú lẹ́yìn kí ni wọ́n sọ pé àwọn jẹ́ ṣùgbọ́n ayá kílẹ̀ sí. advance tí mo san gan lásán gan ọgbẹ́ mi akébálàsì ni ariwo táriwo bá ti tá lé wọn ní sí ẹ̀ńtọ́ yẹ kó rí sí ìmùsọ̀rùn for now tí ẹ wọ́n ti ṣí géètì ọ̀run fún hello bàbá ẹ̀ wo ló ń kí bàbá wo bọ́ọ̀lù tí mo fẹ́ sọ náà jàre bàbá wo ni ìdálẹ́ àmà fariwo ẹ máa rò pé ẹ̀ ń fún nǹkan dé ẹnìkan mọ́lẹ̀ bàbá wo lẹ gbowó lọ rẹ̀ dẹ́ ẹ̀ ṣiṣẹ́ tó ṣe bàbá wo ni ẹ gbowó ẹ̀ ṣiṣẹ́ ẹ̀ wá ṣe bàbá o ìmọ̀lódì bàbá àjàrà àbùká ìmọ̀lódì bàbá òfò ìmọ̀lódì bàbá tó fẹ́ máa fowó ṣòfò ẹ́ ibi ariwo ti yẹ kọ́ ta ariwo ọ̀tá ń bẹ̀ wọ́n ní ẹ tún rẹ́rìn kí ni ọ̀sẹ̀lẹ̀ sí bí mo gbéṣẹ́ fún yín ariwo ẹkún tó ti yọ ta ń lé wọn kọ̀ ta ó ti resume síbi iṣẹ́ èsù ọ̀mọ̀ ń béèrè ṣé mi ò ti confam tó mo ti pé mò ń pè yín ni bóòlù ẹ ṣe ń ṣe bí eléyìí téèyàn bá jáde yunifásitì wọn èkó graduate o kọ́ọ̀sì láńlọ́ọ̀dù sì rèé wọ́n ṣe nu yunifásitì o béèyàn bá kọ́lé kò lè jẹ́ láńlọ́ọ̀dù o kí wàá ní àǹfààní táwa máa ń pè yín lé sí pé dẹ́nì kò lè ṣe lẹ́yìn ń ṣe máa gbọ́ bó ṣe ń sọ̀rọ̀ ẹ fọkọ̀pù tí ọ̀rọ̀ owó náà ló ti sọ jábútẹ́ bá ẹ fọkọ̀pù ṣé fọkọ̀pù ní dáhùn sọ yẹn ni níta ju kọ́ọ̀bù lọ lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ẹ kàn bà mí inú jẹ́ ni tí n bá lọ́kàn kọ́ ẹni tí ń lè ti ṣẹlẹ̀ sí mi gan náà àní wọ́n mọ̀ bá mi sọ slang mọ́ ọlọ́run ló ní pẹ́ ròyìn àtìyàn papọ̀ lásìkò èmi ìsìnyàn bẹ́ẹ̀ òun ní gbẹ́sẹ̀ kú lórí ẹ̀ ẹ jẹ́ tọ́tù ni kí ló ní fún yín information jẹ́ information wo ni info gbogbo ẹni tó lè máa ṣàkọni ẹni tó bá mọ̀ nǹkan ṣe tó ṣe kíní agbèmí mọ̀ pé ṣe freedom ṣẹ́ni ẹlẹ́yìn ṣe ìdíje wà máa dáwó nù ni kò sí information tẹ́ ẹ fẹ́ tí mi ò lè fún yín kódà bẹ́ẹ̀ ṣe pé lè yẹ lẹ́fẹ́ lọ pamọ́ bẹ́ẹ̀ fẹ́ pààyẹ́ ẹ̀gán mọ́ nǹkan lè sanwó eléyìí òní bóyá pé ẹ fi ṣe ní sí ẹjọ́ ẹ má fail this time around ẹ má fail o ìyẹn ló lè dùn mí ju ẹ dákun o inú tí yín náà dùn o kí tó bá lè wó yẹn kò jẹ́ jẹ́ sọ̀rọ̀ níbi kọ́ọ̀tù láti pọ́n lóní credit bátìrì lásán tiẹ̀ gbogbo ọmọ tí wọn kọ sẹ́ freedom ayakílà kan lọ sí. ẹ sọ fún wa ẹ láti fowó kún owó iṣẹ́ ìfúnnọ́ta àìṣe ẹ sọ fún mi 200,000 in your head ní òde. sítò ṣe ẹ bìlí pé 200 kì í gan kéré ṣá. 200,000 ti wọ́n ṣé wọ́n lè máa pàṣẹ àbí mi máa pàṣẹ. I'm sorry bàbá mo kàn wọ́n pé àìdè ṣe ti gbọ́dọ̀ information tó ní. gbogbo ẹnu ti get lánàá èmi àti máa yàn àjọ sọ̀rọ̀ lánàá so ó dẹ̀ believe pé ó rí àwọn díẹ̀ ní information kò láàkì pé àtúntò ìdáná bá ti yá so ma pass through ní information so bá ti fún mi I will let you know boss. Get it. Yes. I got it now. So very soon. Finish it. Let's have a look at this one. Tó wàhálà wà ẹni tí tèmi iṣẹ́ náà ló ṣe lánàá aláàyè òjò
swear down, Oku. Let me shoot him now. I shot the guy. What they want to? How come you tell me so far? Baba, aláì náà gan ló pè mí, má lè para. Where is the money? Where is my money? Kíní kan ṣe kíní kan lè ṣiṣẹ́ fìyẹ́ tún ní about tún mi gan. Professional ni wá náà. Fọkọ, ṣáláyé ẹ̀ jẹ́ gẹ́gẹ́ bí bàálù ni. Bàbá ń parí bẹ̀ wá ní pé ọmọ ilẹ̀ tó wà lẹ́gbẹ̀ẹ́ Demola yẹn gangan. Ọmọ ilẹ̀ ló bá tán. We need to fuck up now. What's it gonna happen? How? Kí ni next thing kí la fẹ́ ṣe báyìí sí kí la fẹ́ ṣe? Ìkọ́ tó lọ ti lọ jẹ́ ká sọ̀rọ̀ lórí nǹkan tó ń bọ̀ báyìí kí la fẹ́ ṣe? Kí la máa ṣe báyìí? Ó fún un lẹ́ẹ̀kan, ó lẹ́ẹ̀ dùn mí gan. A ṣé tí ì rí náà. Tọ̀dọ̀n mi ti jẹ́ kó yẹ o, àsọmọ ìgboro. Pé àpapọ̀ kò sí nǹkan tó wà tí òun rẹ̀ o. Òun rẹ̀ mọ́tò òun ṣe overheating. Ó rẹ̀ rẹ̀ wẹ́dà ọ̀sán ti dòrò rí. So mo lè ti kíyèsí nìkan pé ká fi pàdé sọ́la a máa ní àwọn information kan láti ẹnu ẹ̀ bí a kà kúlọ̀ bust ẹ̀ wọlé straight up. That's a good one. You've done a good job. Tó bá fún ọ ní new info àwọn òbí tá a bá wá sí. Àbí ẹ̀rọ bá ṣe máa ṣiṣẹ́ ẹ̀ ṣá. Also a good job. Nice one. Àbí nice one. Thank you. Ayọ̀mídé kí ló wá fasima ìtòkè. Ẹ wo ọ̀rẹ́ mi kò lè rí ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ rẹ. Kí ni o? Mo rò pé ká lọ́run dá èmi náà kí n wà nínú orí kí n wà náà. Ó pọ́sibù kí bọ̀dà tì mí lẹ́yìn ìfẹ́ mi. Torí nǹkan tí mo máa notice ara máa most of the time tó bá wà jẹun àti ṣiṣẹ́ èmi ìdí kan ló máa ń fẹ́ kí n àtẹ́yìn sóhun. And tó bá lè jẹun tó bẹ́ẹ̀ yẹn àìmọye ìgbà tó máa ń dàṣà lówó bí kò ní kí n fi ṣe owó mọ́tò tàbí kí n fi túnra mi ṣe. Mo lè mí wò pé ó lóun bá lè ṣe láti ẹ̀kẹ́ni sí mi ó ní torí ọ̀dà yẹn ti náìsì ṣù ọmọkùnrin ga sí bẹ́ẹ̀ ó wà good looking in fact ó wà kẹrin. Ayọ̀mídé ọ̀rẹ́ mi nǹkan tó dáhùn ọ̀lẹ nǹkan tó dáhùn ọ̀lẹ ìwọ náà fẹ́ bọ̀dà Timileyin olè ńlá ó tiẹ̀ dúró lẹ́gẹ́dẹ́gẹ́dẹ́ rárá níbi tá pé òkú ló ti fẹ́ lọ yàn kan ṣé wọ́n gbọ́ tí Yorùbá máa ń sọ pé ẹgbẹ́ yẹlẹyẹ ń wọ́tọ̀ ni kí ni problem ẹ náà ó lè ní ẹ ó wá sọ̀rọ̀ ẹ di rúùtù abọ́kọ fún àánú ẹ̀ dẹ̀ ṣe mí ó wá dúró nílò kàràràrà ó wá yọ ṣọ́bẹ̀ ó yọ ti national cake ìwọ náà fẹ́ bù háì ó lè ní ẹ ṣé bí bọ̀dá yìí sọ fún ẹ pé ẹni tí tó bá nídìí tó bá fẹ́ láyé ẹ nígbè kò béèrè lọ́wọ́ wọn wá ṣe fún ẹ ìwọ náà kémi ti ẹ̀rẹ́ yàn sọ fún mi pé nǹkan tẹ́mi bá fẹ́ láyé mi ìṣòro mi ti tán ṣé kò wọ́n ẹ kí ìwọ náà ní irú ṣọ́ọ̀bù ọ̀gá wa yẹn ṣé kò wọ́n ẹ ni
kí wọ́n máa pàṣẹ báyìí kọ́ rẹ̀ máa pàṣẹ báyìí kébì náà wà lẹ́gbẹ̀ẹ́ báyìí kébì náà wà jókòó káwọn jọ máa pàṣẹ yóò yá ìwọ ṣe lé ìyẹn òun ẹ. bẹ́ẹ̀ni lọ́gbẹ́nu ló lè ó lè lówó náà ó lè tó ń pèèyàn ló lè ó lè ìwọ ọmọ iye tí ọ̀gá fi ṣiṣọ́ kí wàá lọ bèrè adúgbò owó yẹn lọ́wọ́ bóyá ti kì lẹ́yìn ẹ ṣàánú ẹni ẹlẹ́ni. bẹ́ẹ̀ni ní bèrè àwọn fífún ẹ ṣé ó ti bèrè náà àánú ẹ ṣe mí. Nǹkan tó ṣe ó dùn mí gan. Kí ló fún ẹ ń gut láti lọ gbé box yẹn? But anyways, no be here talk. Taba délé lálẹ́, I'm a treat yẹn lọ́tọ̀. Oh guys, I forget kini now. Ẹni láti gbàgbé kini after all, boss yẹn ṣe tiwa, right? Adé ti lọ mo rí pé máa wúlò fún wa mo ti gbé. Ó wúlò fún wọ. Ó wúlò fún wa bí. Tó wá lọ gbé lẹ́yìn àbí. Bí mo ti gbé nìyẹn jẹ́ ká sọ̀rọ̀ pa nǹkan mi ká gbàgbé ẹ̀. A láti máa prolong matter lórí issue. Ẹ má worry, ẹ já ṣe fàájì. Ẹ mọ̀ kó tó ṣẹlẹ̀ ni pé issue yẹn kò ń ṣe issue bí. Tá bá délé a máa sort everything out. Ṣé ẹ kò sọ fún mi pátẹ́gùn fẹ́ èmi ò mọ àbí. The game mission yẹn. Hello bàbá. Bẹ́ẹ̀ ni ibẹ̀ la wà. Okay, iná ti dẹnu gate. Okay, ẹ máa bọ̀ straight down. Kẹ wá yà sí right, ẹ máa rí wa bàbá. Okay bàbá. Ọmọ, àlàyé yẹn ti dé o. A ní láti comport. Wọ́n yàmàyàmà o. Packaging ni gbogbo ẹ̀. Swahili. About Swahili. Small body, big engine. Get the fuck. You get my backward, never, never. Wálé bàbá. Lúwa kí ló dé tó ṣe báyìí fún mi? Mo tó dáhùn yẹn fọ́kọ̀pù ni. Ok, kí wọ́n á ní advantage kó o sọ pé kí n san advance payment tó ní kí n san 80% advance payment. Ó mọ ìdíṣẹ́ ní láti mọ ní lọ́lẹ̀ o. Nígbà tá a gbéṣẹ́ ẹnìkan péré fún ẹ pé kó o bá wa ṣe tó ń ṣe bí ilé. Tẹ́ bá ń rán ẹ sódìdí ìlú ńkọ́ ṣé báwọn èèyàn ló mú 6 7 balẹ̀ tí ò dẹ̀ sí complain. A tún wá ń sọ̀rọ̀ pé ń gbẹ́sẹ̀ lé info olówó nǹkan yẹn. I wasn't happy about it. I'm telling you, I'm not happy at all. Bàbá, ó dáa, àtàwọn tẹ ti pè mí sẹ́, orí mi ń tẹ̀lé ni. Inú àánú dùn. Ẹ má bínú bàbá, mistake ni. Ẹ̀dẹ̀ wàá wò wá náà, professional ni wà o. A good lórí iṣẹ́ wa, ìyẹn kàn wá bẹ́ẹ̀ ni bàbá. Iṣẹ́ yẹn ló máa ń speak fún yẹn. Bàbá ń gba pé professional ni so wọ́n á jẹ́ Jesus Christ ní tó tó jíǹde padà ni. Owó ni bàbá sórí ogun gbàpọ̀ ti wáyé ní. Anyway, ti information tó sọ pé kí n fún ẹ. Lórí pé mi expect tó ṣẹlẹ̀ but sórí ilé ibi báyìí tẹ́ bá ní bí ẹ rí mi but ilé tẹ̀ ṣọ́ ẹ máa rí bí báyìí. Ok. Ẹ wo ẹ má jẹ́ kó escape this time around please. Bàbá, ẹ consider it done, iṣẹ́ ti ṣe. Òyìnbó tó sọ last time náà ni ẹ consider it done kò ṣe ń gbà yín náà dákun bá mi ṣe lè jọ. A máa ṣe perfect nsìn bàbá, ẹ má bínú sí ìjọ torí Ọlọ́run. Bàbá confirm eléyìí ò ní rí bẹ́ẹ̀ Ọlọ́run ó gbọ́dọ̀ jẹlẹ̀ ni. Bàbá ìkọ́ ló ṣẹlẹ̀ ni pé ẹ má bínú, I promise pé tá bá máa ṣe lẹ́ẹ̀kejì àgbọn ní fuck up. Ok, mi ti náà tẹ̀lé. Lọ bá òwe ẹ̀ lè lọ, orí fàájì lè ti bá wa. Àwọn ohun bọ́ọ̀rì ẹ̀ kọ́ fún yín kan, kí lẹ fún èmi ṣọ́kọ́ kó òru wa ni. Ṣé tí màá sanwó? Bàbá, mo fẹ́ ṣe fàájì fún yín. Ok, o fẹ́ rà fún mi. Bẹ́ẹ̀ni. Ewu lẹ fẹ́ ń bẹ rosé Andre Moe ti wà. No, má jẹ́ kí n ẹ lówó Andre wà òkè. Jọ bá a máa ń dún ẹ̀kọ́ wa tó tutù. Wo tó bá wà sálẹ̀ freezer ni o. Wo bó ló mọ ilé ṣe báyìí. Tó àmọ́ tó máa ń ṣe ń lé ọtí gan wọ́n máa ń rò pé báǹkì làwọn ti ń ṣe ni. Ṣé ti rí nǹkan? Ẹni tí ó mọ̀ títí ń díjú ṣé ń díjú sí gò ni. Bàbá ni ṣáàmà ńlá. Ẹ ṣe kí àbí alẹ́ wọn ti bẹ́ẹ̀ pẹ́ plug wọn náà ni. Má bínú pé ọ̀rọ̀ fún wa disturb yín díẹ̀. Actually hotel tó wà ń bí wàhálà mi dé sí.
bẹ́ẹ̀ kọ́ boring sí ni mo ní kí wọ́n bá yín ṣe fàájì ṣé ẹ máa nítorí mi ní few dollars ń bí wa. ẹ jọ ọ́físà Andre ni mo fẹ́ rà tèmi ni mo wá òkú tébù bíi lọ́wọ́ àlàyé yìí. ẹ má try láti gbé fún ọ. sọ látàwọn pátápátá ni mo ti tape sí ìlànà you guys are under arrest stand up now. Move it. Mama embarrass you. Lára tó lókè ilẹ̀ ló ń bọ̀. Afẹ́mífẹ́mí ló mọ́ láṣejù tójú bomi gbóná. Àbámọ̀ ló ń gbẹ̀yìn oníṣẹ́ bí. Tó bá ẹ lásán bá mú bá ṣe Timileyin Olúwa àjẹpáyé asán. Kò sí wàhálà mo lè rí ìdúpẹ́ lọ́wọ́ àbúrò mi torí ó dé stage kan tó jẹ́ pé mi fara mi lọ sọ pé mo fẹ́ rí sáyẹn kó níbi iṣẹ́ ìgbà tí wàhálà ti pọ̀ jù ó lè sí èmi lọ́gá ara mi bẹ́ẹ̀ ni I am the manager of that company now ó ṣàlẹ̀ tó ń gbà yẹn nígbà tí wàhálà yẹn mi ò jẹ́ kí wọ́n lọ sí lọ́sàn-án lóru náà ni mo gbé lórí fún un kí la fẹ́ ṣe sí ní ìsìn àti dúpẹ́ lọ́wọ́ lọ. Bí agazi ìwé ẹnu ẹ̀. Ìwọ gbọ́n tí wọ́n sọ pé ẹnu la fi ṣe kéwì ó la fi kọ́ mí. Wọ́n ní travel lọ sí mi kankan. Kí ló dé? Mo fẹ́ gbádùn ìyàwó mi kan. Ó ṣe ta ló wà bẹ́ẹ̀? Officer Destiny láti Balogun police station. Kí ni kò tún ṣe? Kò sí much sir, a kò fẹ́ rí ní station láàrin. Náà náà problem tó máa ń pẹ̀lẹ́ yẹn ọlọ́pàá ni mo ti rọ́nà yìí tó mi ò mọ yín rí làwọn ṣílẹ̀kùn fún yẹn wọlé ẹbí orúkọ mi mo dẹ̀ lé mi ni so nǹkan tó bá ṣe ló yẹ kẹ́ sọ fún mi kó tó di pé mú mi lọ kí ló dé. Sir, we are at the body station. Ẹ máa máa mọ tó ṣe rí. Hold on a minute. Ẹ wọ lẹ́ǹsì ẹ bèrè èèyàn olóhùn ló ń jẹ́ bẹ́ẹ̀ ẹ wá ní kó tẹ̀lé yín. I mean that's not possible. Madam, kò sí much ẹni sùúrù wọ́n máa tó dé sí. Okay, no problem. But baby o kàn lè tẹ̀lé wọn lọ bẹ́ẹ̀ yẹn náà. Take care easy jẹ́ kí tẹ̀lé wọn máa pé lọ́ọ̀yà mi ọ̀fọ̀ tó yẹ kó mọ ẹ̀ báwo. Abiki. Jose. Yes, boss. Do justice. Boss, ẹni tó bá yẹ kó gba dọ́là ó máa gba dọ́là. Ẹni tó bá dẹ̀ yẹn pé náírà lọ tọ́ sí òun la máa fún sa. Guy, kí ló ń ṣe ẹ́? Calm down now. Ṣé mo ever tackle ẹ rí? Boss, bọ́lẹ̀ tí baby face yìí náà. Ṣé kò mọ̀ pé òun bá àwọn èèyàn bíbà yẹn ni? See, we run things don't run we. Rule number 1. All animals are born equal. So, make it equal. Oh, that's fine. What nonsense? Guys, when I'm doing things, don't do trash at me. Are you crazy? Mr. Timileyin, àwọn boys kan náà arrest lọ́dọ̀ wa ni. Níbi tí a ti ń fi ọ̀rọ̀ wá àwọn lẹ́nu ni wọ́n mention orúkọ yìí. Wọ́n mention orúkọ bẹ́ẹ̀ ni. Fẹ́ pé kí ni? Ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ lọ́jọ́ sí tí ẹ wá report nípa gunshot tó fi lọ ṣèṣe báyìí tó wà nígbè yìí. Ó dàbí àwọn boys ni wọ́n dá orúkọ mi. Àwọn lè rí mú ì. Àwọn gan ni. Ká ló sọ pé ọ̀rọ̀ wọn kò. Move. Mr. Joko. Kí ló ṣẹlẹ̀?
Àpò wọn dáadáa. Àkíyèsí gidi gan. Àwọn ọmọ náà àwọn boys ń ṣe. Àwọn ní àwọn ìgbésẹ̀ tó ṣe lọ́wọ́ tó sọ. Ẹ wò ṣe àásọ lára àgbàdá. Ṣe rí ẹgbẹ́ sábà jọ lọ́rọ̀ kóòtù. Ẹ̀yin lẹ rán wọn kókó wá pa mí. Àwọn ọlọ́pàá àti kìnìún máa ń sọ bẹ́ẹ̀. Ẹ wò ṣe àásọ. Ẹ sọ kí ni? Mr. Tó wọlé kí ni mo ṣe bí ẹ fọwọ́ kókó lọ pa mí. Náà torí pé mo ní sẹ́yìn táwa náà ni mo fi kọ́jú ara mi. Kí ni mo ṣe fún yín? Ẹ já ràn mí lọ, ẹ ràn mí lọ, ẹ bá gbogbo ọ̀nà bó ti ṣẹlẹ̀. Àásọ. Move. Manja. Move. Move. Manja. Fún ilé ìsìnkí ni mo ṣe fún àyè. Manager ló jẹ́ ìgbà tí mo jẹ́ supervisor. Kò lè ṣe dáadáa tẹ́kùn ìbò dídẹ̀ mọ́. Kò lè di manager lọ́nà. Ó tún resign, mo tún bẹ̀ẹ́ pé kí ni mo lè gbọ́. Kí lè fẹ́ lọ ṣe é? Kò sí wà ìdí gan-an nìyẹn. Lájẹyẹ ni bọ́ọ̀sì. Ẹ̀yin ṣáà ní sọ̀rọ̀ fún a máa sì ní bọ́ọ̀sì. Tí anybody bá fún mi pé wọn padà gentle ẹ̀ máa ní rọ ni mi believe pé wọn padà gentle báyìí ìwọ kò sí nǹkan tó fojú mi tán tí máa pẹ̀lú fún wa ní hello Timileyin but kí ló máa fún ọmọ kó máa fún wọn again kí ló dé kí ló lè tó yẹn ló máa ṣàkárà ní ṣàgàràgà àṣẹ náà nílò ọmọdé ẹ̀ ń bọ̀ àyẹ kan ẹ̀. wo ṣé ìwọ mọ̀ pé ẹ̀yin ọkùnrin ẹ̀ ṣe gbójú bọ̀rọ̀ fún mi. kí làwọn ọkùnrin ṣe. bẹ́ẹ̀ ṣe dá mọ́lẹ̀ wá yìí náà a mọ̀ yín. irọ́ ni ó mọ̀ wá actually lè mọ̀ wá kan lóòótọ́ mo tẹ̀ láwọn ọ̀rẹ́ kan méjì ni wọ́n tó bá mọ̀ Àdìó Yínká Ẹrọ̀kú àwọn ẹ̀ wá gbọ́ fi kan mọ̀ kan àwọn tí wọ́n wá bẹ́tà MS very useless MS will say very very useless ọlọ́kọ̀ fàmílẹ̀ láàrin wọn báyìí ní pia ó kàn single me out you know. kí ló máa sọ tẹ́lẹ̀ mo ṣáà mọ̀ pé bó pẹ́ bóyá èmi náà ká ẹ̀. ṣùgbọ́n ní mo parọ́ náà. ṣùgbọ́n mi parọ́ náà. mo pa. ó dà tí n bá parọ́ kó mi gbómi lọ. àwọn mọ́mí ti lọ mú aṣọ lé mi kan àárọ̀ ìtí mo pè wọ́n báyìí mo fi àgbára pé ibo lẹ wà mọ́mí láwọn ti lọ máa ṣọ. can you imagine. àǹtí Ẹniọlá báwo lè máa lọ máa ṣe láì ṣe pé mo tẹ̀lé yín. ṣé ìbọn kan tí mo sọ ni mo ní mo pe mọ́mí ilé àfẹ́ kó ṣàgbọ́ pariwo wà bí tó wà ibo lẹ wà wọ́n ní èmi àwọn wà lọ́jọ́ àwọn ti lọ máa ṣọ mi ìyọkọ mi gbọ́ gbé wedding sórí jẹ́ mi fúnra mi tí mo fẹ́ pàdé. anyway kò sí ẹ̀sìn problem ṣé rí ọjọ́ ìní èmi àtàwọn ọ̀rẹ́ mi àwọn àjà. àwọn ọjọ́ yẹn má jẹ́ kí n sọ ẹ jẹ́ kí n fòrò sínú ẹ̀wọ̀ ọjọ́ yẹn máa wọ́n pẹ́ láàbùrú ọkùnrin ẹ̀wọ̀ ẹ máa gbádùn ara ẹ̀ bọ̀. so kọ́tà ẹ̀sọ́ sí ni pé gèlè yín máa tóbi gánjọ́ yẹn. lókè ni gbogbo ayé ló máa wọ́n pè mí àbúrò ọkọ mi. nítòótọ́ ìyọ́kọ̀ mi ti fọ́ ní jù so lọ́jọ́ yẹn báyìí a máa bẹ́ ṣe ń bọ́ sọ́ọ̀tì ní wọn. ọjọ́ yẹn máa lágbára tẹ́gbọ́n mi ṣe wedding tẹ́gbọ́n kan tí mo ní ó máa lágbára ẹni gbọ́dọ̀ máa mọ̀ pé ní àbúrò ọ̀kọ̀ọ̀kan ẹ wò ẹ máa tẹ̀sí ẹ máa surprise ní ọjọ́ ẹ jẹ́ kí n ṣàfọ̀rọ̀ sí ni máa surprise ní gan ni. ìyọkọ mi ṣe ẹ bẹ́ẹ̀ ṣe máa sọ pé máa surprise mi yẹn tó bá ti jọjọ́ yẹn bí mo ṣe jó tí mò ń kó mọ́lẹ̀ tí mò ń kó sókè gẹ́gẹ́ bá náwó fún mi ní o. owó ò ní ṣe problem máa náwó fún yín dáadáa ni. lára tó lókè ilẹ̀ ló ń bọ̀ afẹ́mífẹ́mí ló má láṣẹ jù tójú bomi gbọ́dọ̀ àbámọ̀ ló gbẹ̀yìn oníṣẹ́ bí tó bá ẹ lásán bá Alpha. Let's not do it. You know what? Maya, listen. Shut. Baby, it's a coward now. Right, bastard. What I'm gonna do now? Keep quiet! Kí máa sọ fún yín?
Now listen, anybody but Olatunji. Yes. 100. Ẹni wà lókè, má tún tọ́ sẹ́ni wà nílẹ̀ lójú. Olùkọ́ tó ṣe bí. Kò sẹ́dá kan tó mọ̀lá, ẹ̀dá ò láròpin. Ẹ̀dá ò láròpin. Ọlọ́run ló ní dédé lọ́wọ́, àhá mo fẹ́ kẹ́ mọ̀. Àṣebàjẹ́ Ọlọ́run ọjọ́ yìí ó kẹ́ ẹ lọ́gbọ́n. Tìmílẹ́yìn Olúwa o, má jẹ́ n wáyé asán. Tìmílẹ́yìn Olúwa o, má jẹ́ n wáyé asán. Ẹni ó bá ti lẹ́yìn ó bá ti lẹ́yìn ló ń bọ́ nínú ewu. Ṣé ìwọ ẹ bá sọ fún mi pé ṣé o lè wọ́n ṣe? Ọ̀fẹ́ kékeré kan lè tí mo jà lọ ṣe pé ojú kò ní wọ́n lè dé no àìní kan ṣe kan ó tí mo sì ṣe ọ̀rẹ́ tí mo ṣe ó lè ṣe wọ́n láti lè tún ọ̀pọ̀ tó bá ti jọra wọn sí àfi ṣe ọ̀rẹ́ yẹn as a matter of fact ibi tó ti rí ní ẹni last operation tí mo fẹ́ lọ mo ṣe ń wo mi àmì change person mi ò ṣiṣẹ́ ọ̀rẹ́ yẹn tó bá fi mílẹ̀ sí ìlú kẹsẹ̀. Lo Demola nǹkan tẹ̀mí ní láti wá kọ́ ohun tí wá kọ́ yìí torí bó ṣe wà mi ò fẹ́ wàhálà ọlọ́pàá rárá mi ò fẹ́ torí ìgbà yẹn làwọn ọlọ́pàá máa wà lọ́ máa bẹ̀rẹ̀ sí search gbogbo inú ilé lọ́ máa rí aṣọ obìnrin lọ́ máa rí bàtà obìnrin èmi ò fẹ́ o mi tiẹ̀ fẹ́ ṣe mọ̀kàn tó máa ṣẹlẹ̀ sìn níjọ́ tó bá ti rẹ́dì láti kú ti ṣe òbí tó ń ṣe òun ọ̀gbìn tó máa wá mi sí. ṣùgbọ́n àwọn sìn mi ní jọ. Díwọ̀n kí ló ṣẹlẹ̀ kò jáde nù. ọkọ̀ wáyé náà ni. ìjà yìí kò wà lẹ́rọ ní cash fún ẹ̀sìn. ọ̀pọ̀lẹ́ ẹ̀dá. aṣọ aṣọ. wọ́n dáná ìjà rẹ̀ gbọ́dọ̀ mọ́. ṣé wàá bẹ̀rẹ̀? yeah sure. I'm alright. Okay. So how are you? ṣé àwọn ọmọ bá wà ṣe é ń darí? Ayi, ṣòbí ìpò lórí burúkú náà wọ́n já. Wà láti ẹ̀dá ìbá bá àwọn ìdí. Ṣé ibi wọ́n yé tí ẹ̀rọ lẹ́kọ̀ọ́ yẹn? Gbàtọ́ máa rí mi báyìí lásán, ó pariwo ni. Wà lá, ó ní kí n padà lẹ́yìn o, tí máa pariwo àtọ́ ká. Ọmọ yẹn, ó ti mọ gbà sí wà náà. Ọmọ wo ni? Ó ṣọ. Ọmọ owó wo ni? Jayọ̀, mo máa kó lórí burúkú ní ọ̀wọ́ ẹ̀. So ṣé ó fi pé àwọn ògbọ́n ọ̀gọ́ tí wà tó mọ ẹjọ́ fà á? So tá ní pé àgbọn ní sì wá pretend fún mi èmi ń kí ẹ pé ṣe wà ókè wọ́n sọ fún mi pé wà ókè níwọ̀n tí mo mọ̀ pé wà ókè so àwọn ẹ̀fà lọ́sìn àwọn ẹni pé ọlọ́pàá wa wọ́n bẹ̀rẹ̀ sí máa ṣàṣìlẹ̀ kiri wọ́n kó wa wà kọ̀ fún ajẹ́ ìyàtàmù ẹ́ kí ló tó ṣe báyìí náà. Yeah, confirm. Ava. No one died. No shot. Bad Johnny, kí ló ṣe? Actually, mo fẹ́ láti make call on but go. And also, T-boy. Ọ̀rọ̀ tó ń dààmú mi lọ́kàn mi rò pé bóyá tí mo ṣe ń lè mọ́ náà ṣe ń. Kí ló rí? Ọ̀rọ̀ nípa ọmọ Ayọ̀mídé yẹn ni. Ayọ̀mídé. Ọkàn tèmi ọba ẹ̀ lórí ọ̀rọ̀ ẹ̀. Sori alẹ́ ìgangan la máa eat ọmọ Ayọ̀mídé yẹn. Yeah, cause mo ti tẹ́lẹ̀ délé and I've confirmed it. Show me ìpalẹ̀ yìí. Trust me. Trust me. Because kò ní dàkà fún ọ̀sùn yóò sọ. No, believe me. Ṣé torí ẹ̀ wáyé? Ó tó tí. Ó ti ẹ̀ lé. Ọ̀gá ìmì ẹ̀ ló wá sílé wa. Ó dẹ̀ ti pẹ́ tí wọ́n ti ń tẹ́tì mi.
Recently, I was lọ́ṣẹ̀ mọ́ mi léṣe. Nítorí ẹ̀ mo ṣe ní kí wọ́n sọ fún mi. Ó ṣe mọ́ mi léṣe. Àwọn guys náà ṣe mọ́ wọn. Mo mú àmọ́ mo mẹ́rin ọkàn. Mo mẹ́rin kan náà. Ẹni tó mọ̀ yẹn, báwo ni ẹ ṣe jẹ́ sí ẹ? Ìdè ṣe bí ọmọ kékeré ẹ̀sọ́ ń sì gbé ẹmọ gbogbo but ẹyọ kan lè mọ̀ dáadáa ṣé ẹ mọ̀ pé ẹyọ kan tẹ mọ̀ dáadáa yẹn ó ti tó láti arrest gbogbo wọn ni ìdè ṣe bí ọmọ kékeré ṣé ẹ mọ̀ pé ìfara yìí gan wọn lè ṣe yín léṣe tó bá dùn yín àbí tó bá rẹ̀ bí yín tó bá wọn lè ṣe oríṣiríṣi nǹkan sí yín náà ó yẹ kí jẹ́ kó ló pa kó wọn kókó gbogbo wọn kó tiẹ̀ kó wọn kẹ́ má rí wọn kókó gbogbo wọn kúrò lẹ́yìn náà. Níjà náà ni mo ṣe ní kí wọ́n gbà á. Àyẹ̀já. Maybe you want to carry a jaloto. Phone me now. She goes to bed. I'm going to take care of. Yes. Timileyin Olúwa o, má jẹ́ wáyé asán. Timileyin Olúwa o, má jẹ́ wáyé asán. Ẹni ó bá ti lẹ́yìn ló ń bọ́ nínú ewu. Ẹni ó bá ti lẹ́yìn ló lè la òbò ayé já. Timileyin Olúwa o, má jẹ́ wáyé asán. Ẹni wà lókè má tutọ́ sẹ́ni wà nílẹ̀ lójú. Olùkọ́ tó ṣe bí. Kò sí ìdákan tó mọ̀lá ẹ̀dá ò láàròpin. Ẹ̀dá ò láàròpin. Ọlọ́run ló ní dédé lọ́wọ́. Àhá mo fẹ́ kẹ́ mọ̀. Àṣebàjẹ́ Ọlọ́run ọjọ́ yìí ò kẹ́ ẹ lọ́gbọ́n. Timileyin Olúwa o, má jẹ́ wá.